Abíára, abíára. Ọmọ wo ni Yorùbá ń pè ní abíára gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn orúkọ ilẹ̀ Yorùbá? Orúkọ yìí wá látara àwọn àkíyèsí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ìyá ọmọ kí ó tó bí ọmọ yìí ni ó fa orúkọ tí à ń pè ní abíára yìí. A tilẹ̀ ti rí gbọ́ rí, a ti rí kà rí pé ẹnìkan gan wà tó ń jẹ́ pásítọ̀ Abíára, èyí tí ó gbajúgbajà ní ilẹ̀ Yorùbá. Abíára ni ọmọ tó ṣe wípé ìyá rẹ̀ lóyún rẹ̀ kò tíì pé bí oṣù mẹ́ta tí ìyá yìí lóyún. Oyún yìí ò tíì fara hàn síta, kò tíì máa ta. Ṣé àpò bí oyún bá dàgàdàgbà tán, ojú aláboyún kò tó dọ̀ abẹ́rẹ́ àyàmọ̀ bí ó bá farun ìdí rẹ̀ tú. Ìyẹn ni pé bí oyún bá tóbi tán, aláboyún ò lè jókòó kó máa wo abẹ́rẹ́. Oyún yìí ó sì kéré, kò tíì yọ síta. Kódà nígbà míì gan èèyàn máa ń lóyún tó yẹ pé kò tíì ní mọ̀ pé òun lóyún. Irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí ọmọbìnrin yìí. Nígbà náà ni ọkọ rẹ̀ kò pẹ́ síra tó lóyún yìí ni ọkọ rẹ̀ ṣaláìsí, lọ́kọ rẹ̀ kú. Bọ́kọ ṣe wá kú tán ló ṣẹ̀ wá mọ̀ pé òun lóyún. Ó ní àṣé mo lóyún sínú mi ò sì mọ̀. Ọkọ mi sì ti kú. Ó mọ̀ wá ga o. Ọ̀nà méjì là ń gbà bímọ láyé àtijọ́. Ìgbésẹ̀ méjì ló wà nínú ọmọ. Alákọ̀ọ́kọ́ ni ká kọ́kọ́ bí ọmọ sí ara. Ìyẹn ni ìgbà tá a bá lóyún, ọmọ ti wà lára. Nígbà tá a bá wá bí ọmọ sáyé tán, ìkejì nìyẹn, ìgbésẹ̀ kejì nìyẹn. Ìgbésẹ̀ àkọ́kọ́, ọmọ tá a bí sí ara tó ṣe pé ara ló ṣì wà àti ìbí sí ilé ayé ni ọmọ yìí náà sọ ní abí sí ara. Bàbá rẹ̀ sì ti kú o. Ara la bí sí, bàbá gan ò tí ì mọ̀ pé wọ́n lóyún ọmọ náà tí bàbá fi kú. Ọmọ tó ṣe pé bàbá rẹ̀ kò pé ìyá rẹ̀ lóyún síwájú kó tó kú là ń pè ní abíára. Ọmọ tí a bí sí ara tá àti ìbí sí ilé ayé tí bàbá fi kú. Títí gbà míì tátùjọ́ máa pàdé. Bákàrẹ̀ Saheed Ọláwálé Jagunmólú ní gbogbo ilẹ̀kílẹ̀. Ẹ máa fọ́lò rẹ̀ wìtìwìtì. Wàràwàrà kó máa yá, abímọ lóòjọ́ ń sunkún ọyàn. Wàràwàrà kó máa yá. Ẹ fọ́lò rẹ̀, láìkì rẹ̀, ọba mi òkè yóò dá ọ̀pọ̀lọpọ̀ oore bò yín. Ó pọ̀ ńlẹ̀ rẹ́kẹ̀ẹ̀kẹ́. A mọ̀ fún yín tán bí olórúkọ fún wọn tán. Gbénga Adébóyè. Ó dìgbà kan náà o. Next customer please.